àwọn gómìnà ilẹ̀ Hausa yìí gan-an ni bàbá ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò. ọ̀nà méjì ni a fi ń jagun àwọn afẹ̀míṣòfò ní Nàìjíríà. ohun tí yóò sì jẹ́ kí ogun náà parí nìyí tí àwọn afẹ̀míṣòfò sì ń gbilẹ̀ sí i lójoojúmọ́. tó bá sì jẹ́ bí a ó ti máa ṣe náà nìyí, ìṣòro ń bẹ gan-an fún orílẹ̀-èdè Nàìjíríà ká tó lè borí ogun àwọn afẹ̀míṣòfò yìí. ohun tíjọba tó wà lóde yìí sì gbọ́dọ̀ mọ̀ nìyẹn kí wọ́n lè tètè mọ ohun tí wọn yóò ṣe sí i. àbí ta ni ìròyìn tó ń jáde láti ìpínlẹ̀ Katsina báyìí kò ní ìyàlẹ́nu? kì í ṣe ìyàlẹ́nu pàápàá. ta ni irú ìròyìn bẹ́ẹ̀ kò ní bà lẹ́rù tàbí tí kò tilẹ̀ ní bí i nínú, nítorí ó hàn pé bí àwọn kan ti ń gbé e sókè làwọn kan ń fà á wálẹ̀ pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní. ìjọba ìpínlẹ̀ Katsina ti múra báyìí láti fi àwọn afẹ̀míṣòfò 70 sílẹ̀, ìyẹn tí wọn ò bá tiẹ̀ tí ì fi wọ́n sílẹ̀. wọ́n ti mú wọn tẹ́lẹ̀ o. àwọn sọ́jà ti fẹ̀mí lakú, àwọn agbófinró ti ṣiṣẹ́ gidigidi láti rí i pé àwọn mú àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. púpọ̀ nínú wọn ló sì ti kú sínú aginjù níbi tí wọ́n ti ń fẹ́ mú àwọn afẹ̀míṣòfò náà, tí wọ́n sì làkàkà títí tí wọ́n fi rí 70 nínú wọn kó, tí wọ́n sì fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ náà lọ́wọ́. àmọ́ ní báyìí gómìnà Umaru Rada lóun ti dáríjì wọ́n pé kí wọ́n tú wọn sílẹ̀ kí wọ́n máa lọ. ọ̀rọ̀ náà ká ọ̀gágun àgbà Olúfẹ́mi Olúyèdè lára. Olúyèdè ti ṣe olórí àwọn olórogún gbogbo nílẹ̀ wa. òun ní irú ìwà báyìí kò lè tún nǹkan ṣe, pé yóò kàn máa ba iṣẹ́ tí àwọn ń ṣe jẹ́ ni, yóò sì máa kó ìrẹ̀wẹ̀sì bá àwọn ọmọ ogun tí àwọn ń lò tí wọ́n ń lọ kojú àwọn afẹ̀míṣòfò yìí. àbí lẹ́yìn tí afẹ̀míṣòfò bá ti pààyàn rẹpẹtẹ tí àwọn ọmọ ogun lé wọn títí tí wọ́n fi rí díẹ̀ mú nínú wọn, tí àwọn díẹ̀ tí wọ́n tún rí mú yìí tíjọba tún ní àwọn yóò tú wọn sílẹ̀ láì bá wọn ṣẹjọ́, láì fìyà kankan jẹ wọ́n. olórí ológun náà ní ara tó wà nílẹ̀ yìí ò tiẹ̀ lé o. ìpínlẹ̀ yòówù tó bá ti jẹ́ ó fẹ́ máa báwọn afẹ̀míṣòfò ṣe àdéhùn ni. àwọn náà ò ní ṣòpò débẹ̀ mọ́. bí wọ́n bá sì ti jí àwọn èèyàn lọ́dọ̀ wọn tàbí tí wọ́n bá pa àwọn èèyàn láì nídìí, kí wọ́n tètè pè wọ́n kí wọ́n máa bá wọn ṣe àdéhùn lọ, ṣùgbọ́n kí wọ́n má pe àwọn ọmọ ogun àwọn kankan sí i. ó ní kò sí bí wọ́n ti lè ja irú ogun báyìí tí àwọn yóò borí, nítorí àwọn tí àwọn ń torí ẹ̀ jà ọ̀tọ̀ ní ohun tí àwọn ń ṣe. ó tẹ́ wọn lọ́rùn kí wọ́n máa ṣe ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò ju kí wọ́n dojú ìjà kọ wọn lọ. bí olórí ogun yìí ti ń bínú bẹ́ẹ̀ náà ni mínísítà pàápàá, ìyẹn Christopher Musa, tí òun náà ń sọ pé àwọn tí wọ́n bá ń ṣe báyìí kò ní jẹ́ kí iṣẹ́ yòówù tí àwọn ọmọ ogun àwọn bá ń ṣe yọ. ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Katsina ti ṣe ohun tí àwọn ọ̀gá sọ́jà wọ̀nyí ń pariwo pé kí wọ́n má ṣe yìí. wọ́n sì ń sọ fún gbogbo ayé pé kò sí ohun tí àwọn lè ṣe ju kí àwọn sọ̀rẹ́ńdà fáwọn afẹ̀míṣòfò wọ̀nyí kí àwọn sì bá wọn ṣọ̀rẹ́ lọ. bí ọ̀rọ̀ náà ti rí ni pé láti bíi 2021 ní nǹkan ti le sí fáwọn ará ìpínlẹ̀ náà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò. àwọn fúnra wọn sì sọ pé àwọn èèyàn àwọn tí wọ́n ti pàṣílẹ̀ ní 1,500 pé àwọn afẹ̀míṣòfò yìí kàn ń pa wọn ṣáá ni. lásìkò náà ni àwọn agbófinró gbogbo gbìnàyà, àwọn sọ́jà àti àwọn fìjìláńtì pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ míì tí wọ́n sì ń kojú àwọn afẹ̀míṣòfò náà níbi yòówù tí wọ́n bá ti gbúròó wọn ní ìpínlẹ̀ Katsina. nídìí èyí wọ́n rí ọ̀pọ̀ wọn pa, wọ́n sì mú àwọn bíi 70 lóòyẹ̀ 70, wọ́n sì fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ pé kí wọ́n bá wọn ṣẹjọ́, sẹ̀ríà tó bá sì tọ́ sí wọn kí wọ́n dáa fún wọn. àmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ kílẹ̀ mọ́ ọjọ́ kan láìpẹ́ ọ̀kọ̀ọ̀kan sí i nínú àwọn agbófinró tí wọ́n ń fi gbogbo ara jà báyìí, ìjọba ìpínlẹ̀ Katsina kéde pé àwọn máa tú 70 afẹ̀míṣòfò tó wà ní àhámọ́ yìí sílẹ̀ kí wọ́n máa lọ lálàáfíà. àwọn kò ní ẹjọ́ kan láti bá wọn ṣe. bẹ́ẹ̀ ni àwọn ohun tí àwọn bá ti gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ àwọn yóò dá padà fún wọn. ǹjẹ́ kí ló dé? wọ́n ní àdéhùn tuntun tí àwọn bá àwọn ọ̀gá àwọn afẹ̀míṣòfò náà ṣe nìyẹn, pé tí àwọn bá fi àwọn èèyàn wọn tí wọ́n ti mú yìí sílẹ̀, àwọn náà, ìyẹn àwọn afẹ̀míṣòfò yìí, yóò fi díẹ̀ sílẹ̀ nínú àwọn ará ìpínlẹ̀ náà tí wọ́n ti jí gbé tí wọ́n wà lọ́dọ̀ wọn. báyìí ni àwọn ìjọba ìpínlẹ̀ Katsina múra láti ṣe pàṣípààrọ̀. bí a sì ti ń wí yìí, bóyá ni wọn ò ti tú àwọn afẹ̀míṣòfò náà sílẹ̀ kí wọ́n máa lọ. ohun tí kò lè jẹ́ kí àwọn aráàlú gbọ́ nígbà tí wọ́n bá tú wọn sílẹ̀ mọ́ ni pé gbogbo àwọn èèyàn ló pariwo. bí ìjọba àpapọ̀ ti bínú, bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ lóríṣiríṣi. gbogbo wọn ló ń pé èwo ni ìjọba Katsina tún ṣe yìí, àwọn ò mà rí irú eléyìí rí o.
ìjọba fúnra ẹ̀ ló kọ̀wé, ìyẹn ìjọba Katsina. Wọ́n kọ̀wé sí adájọ́ àgbà ìpínlẹ̀ náà, wọ́n sì ṣàlàyé pé àwọn fẹ́ tú àwọn ọ̀daràn kan sílẹ̀, pé kí adájọ́ àgbà náà fọwọ́ sí kó sì rí i pé wọ́n tú àwọn afẹ̀míṣòfò náà sílẹ̀ níbi gbogbo tí wọ́n wà. Nínú ìwé tí wọ́n kọ sí adájọ́ àgbà yìí ni wọ́n ti wá ṣàlàyé pé àwọn ti ṣe àdéhùn àlàáfíà kan pẹ̀lú àwọn apanijayé yìí náà ni, àti pé àwọn kò fẹ́ ohun tí yóò ba àdéhùn àlàáfíà tó wà láàrin àwọn jẹ́. Wọ́n láwọn afẹ̀míṣòfò yìí fúnra wọn ni wọ́n sọ pé lára ohun tó lè jẹ́ kí àdéhùn àlàáfíà tó wà láàrin àwọn dúró ní kí àwọn tú àwọn èèyàn àwọn kan tí wọ́n wà nígbèkùn sílẹ̀, kí àwọn sì rí i pé àwọn kò bá wọn ṣẹjọ́ mọ́ nítorí ọ̀gá àwọn pọ̀ púpọ̀ nínú wọn. Nígbà tó sì ti jẹ́ ìjọba fúnra wọn ni wọ́n kọ̀wé báyìí, kò pẹ́ tí adájọ́ àgbà fi gbé ikọ̀ dìde láti rí i pé ohun tíjọba náà fẹ́ ṣeé ṣe ní kí a mọ̀ sá. Àmọ́ níṣe làwọn èèyàn ń bú àwọn ìjọba Katsina yìí, wọ́n láwọn afẹ̀míṣòfò yìí gbá wọn ni, nítorí kódà títí di ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí àwọn afẹ̀míṣòfò sì ń fojú wọn rí màbo láwọn apá ibì kan ní ìpínlẹ̀ wọn níbẹ̀. Ohun tó sì mú kí gbogbo àwọn ẹgbẹ́ lóríṣiríṣi máa bínú kí wọ́n sì máa sọ̀rọ̀ lórí ohun tí gómìnà Katsina yìí Umaru Rada àti àwọn èèyàn ẹ̀ ṣe nìyẹn. Wọ́n ní àwọn èèyàn náà kò bá wa yanjú ìṣòro afẹ̀míṣòfò ní Nàìjíríà, wọ́n ń dákun ni, àti pé ohun tó burú ni pé ọ̀pọ̀ àwọn gómìnà ilẹ̀ Hausa ni wọ́n ń ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n wọn kì í jẹ́ kí àwọn aráàlú gbọ́, wọn ò ní jẹ́ kí awu ọ̀rọ̀ náà lu síta. Pé eléyìí náà tó jáde ní ti Katsina yìí ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ tí wọ́n dọ́gbọ́n tú ọ̀rọ̀ náà jáde, torí nǹkan àṣírí ńlá top secret níjọba wọn kọ sórí fáìlì náà, èyí tó fi hàn pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tú wò. Bí àwọn gómìnà ilẹ̀ Hausa wọ̀nyí sì ṣe ń ṣe rèé tí wọn yóò gbé irú ètò bẹ́ẹ̀ kalẹ̀ láti máa fi wá ojú rere àwọn afẹ̀míṣòfò, tí wọn yóò máa fún wọn lówó, tí wọn yóò sì máa tú àwọn èèyàn wọn tí wọ́n ti mú tẹ́lẹ̀ sílẹ̀, tí àwọn afẹ̀míṣòfò yóò sì máa pàṣẹ ohun tí wọ́n bá fẹ́ kí ìjọba àwọn gómìnà ilẹ̀ Hausa wọ̀nyí ṣe. Ọ̀rọ̀ náà ti burú débi pé gbogbo àwọn tí wọ́n lẹ́nu ní Nàìjíríà ni wọ́n ń sọ pé kinní náà kò lè mú dáadáa kan bá Nàìjíríà àfi aburú nìkan. Ẹgbẹ́ Àrẹwà fúnra wọn ti sọ̀rọ̀, ẹgbẹ́ àwọn ará ilẹ̀ Hausa tí wọ́n máa ń gbè sẹ́yìn irú nǹkan báyìí tẹ́lẹ̀, wọ́n láwọn náà ò ríru eléyìí rí o, pé àwọn gómìnà tó ń ṣe báyìí ń fi ewu burúkú wo àwọn ará ilẹ̀ Hausa ni, nítorí bó bá yá ọ̀rọ̀ náà yóò lè kọjá ohun tí apá àwọn yóò ká, torí àwọn afẹ̀míṣòfò náà yóò ti pàṣẹ wọn fìdí jókòó sí gbogbo ilẹ̀ Hausa ni. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà ti sọ o, àwọn ní ohun tí àwọn ti ń wí láti ọjọ́ yìí nìyẹn, pé àwọn gómìnà àti àwọn alágbára míì nílẹ̀ Hausa ni kò jẹ́ kí ìjà àwọn afẹ̀míṣòfò wọ̀nyí mú èso rere wá, nítorí àwọn náà ni wọ́n ń tú àwọn tí wọ́n bá mú sílẹ̀, wọn ò ní jẹ́ kí wọ́n bá wọn ṣẹjọ́, kódà wọn ò ní jẹ́ kí wọ́n pẹ́ ní detention, ìyẹn àtìmọ́lé, wọn yóò ṣí wọn sílẹ̀ gbẹ̀yìn, lójú wọn báyìí ní àwọn yẹn yóò sì ṣe tún padà sínú igbó tí wọn yóò sì máa tún ṣe àwọn aráàlú wọn ṣíkaṣíka. Bákan náà ni àwọn Ọ̀hánẹ́sì, ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò pátápátá sọ pé ní gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe bí àwọn gómìnà ilẹ̀ Hausa ti ń ṣe wọ̀nyí, kò sí bí wọn yóò ti ja ogun afẹ̀míṣòfò ní àjàṣẹ́gun. Ṣùgbọ́n ó fẹ́rẹ̀ bí àwọn tí ọ̀rọ̀ wọn rinlẹ̀ jù ní àwọn olórí ẹlẹ́sìn ní Katsina níbẹ̀. Ọ̀kan pàtàkì nínú àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí lọ́hùn-ún, Malam Umaru Usman, bá àwọn oníròyìn Punch sọ̀rọ̀. Ó ní báwo ni àwa tí a jẹ́ olórí ẹlẹ́sìn níbi ṣe máa faramọ́ irú ìgbésẹ̀ tíjọba wa ń gbé yìí, pé wọ́n fẹ́ tú àwọn afẹ̀míṣòfò sílẹ̀. Àwọn tí wọ́n ń pààyàn láì nídìí báyìí, tí wọ́n ń tú odidi ìlú ká, irú wọn gbọ́dọ̀ fojú winá òfin ni. Lóòótọ́ ni mo sọ fún yín o, àwa ò faramọ́ eléyìí rárá. Bẹ́ẹ̀ náà ni Aminu Jafaru ti ṣe ọ̀kan lára àwọn àgbààgbà lùmọ̀dójì ní Katsina níbẹ̀. Òun náà ni ohun tíjọba fẹ́ ṣe kò dáa rárá ni. Ọkùnrin àgbà ẹlẹ́sìn Islam náà sọ báyìí pé ǹjẹ́ ẹ mọ ohun tó burú jù nínú ohun tíjọba fẹ́ ṣe yìí? Ohun tó burú níbẹ̀ ni pé bí wọ́n bá tú àwọn afẹ̀míṣòfò yìí sílẹ̀, wọ́n fi ẹ̀mí àwọn agbófinró àti àwọn aráàlú wéwu lásán ni o. Àwọn afẹ̀míṣòfò yìí máa wá wọn kàn, wọ́n á ní àwọn ni wọ́n ń ṣòfófó àwọn fúnjọba, wọ́n á sì pa wọ́n dànù tí kinní kan ò ní ṣe. Báwo lẹnikẹ́ni ṣe tún wá máa sọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí fún ìjọba tàbí àwọn agbófinró lọ́jọ́ iwájú? Ó ti parí nìyẹn. Àmọ́ ìjọba Katsina fúnra wọn ti sọ̀rọ̀, wọ́n lẹ́ni tí ò gbọ́ ti ẹnu ẹ̀gà ni yóò sọ pé ń pàtó, àti pé ẹni tí ìjà ò bá bá ní pe ara ẹ̀ lọ́kùnrin. Wọ́n lóhun tí àwọn ṣe yìí ó nídìí tí àwọn fi ṣe,
nítorí àwọn rí i pé apá àwọn agbófinró kò ká àwọn afẹ̀míṣòfò ládùúgbò tàwọn yìí ni. kọmíṣánná fún ètò ààbò abẹ́lé àtọ̀rọ̀ ìlú níbẹ̀ Nasiru Muazu Dan Musa sọ pé kì í ṣe àwọn làwọn kọ́ ṣe bẹ́ẹ̀. àwọn ìjọba ìbílẹ̀ 15 lọ́dọ̀ àwọn ló ti kọ́kọ́ bá àwọn afẹ̀míṣòfò wọ̀nyí ṣàdéhùn láàrin ara wọn níbẹ̀. àdéhùn tí wọ́n jọ ṣe ti jẹ́ káwọn afẹ̀míṣòfò yìí tú àwọn èèyàn tó lé ní 1000 kan tí wọ́n ti jí gbé tẹ́lẹ̀ sílẹ̀. ohun tí àwọn sì ṣe yìí láti tẹ̀lé àwọn ìjọba ìbílẹ̀ ọ̀dọ̀ àwọn ni. ó ní bí àwọn ìjọba ìbílẹ̀ náà ti ń bá àwọn afẹ̀míṣòfò ṣàdéhùn bẹ́ẹ̀ ni wọ́n ń fi àwọn èèyàn wọn sílẹ̀ nígbà tí àwọn agbófinró kò lè rí wọn gbà jáde. àmọ́ wọn ò sọ irú àdéhùn tí wọ́n bá àwọn jàǹdùkú wọ̀nyí ṣe. kò sì sí èyí tó tẹ́ àwọn afẹ̀míṣòfò náà lọ́rùn ju kí àwọn ará ìjọba ìbílẹ̀ yìí fún wọn ní ilẹ̀ àti agbègbè lọ́dọ̀ wọn lọ. èyí tó túmọ̀ sí pé gbogbo ìjọba ìbílẹ̀ bíi 15 ní Katsina làwọn afẹ̀míṣòfò ní ibùgbé wọn sí. ohun táwọn tí wọ́n lòdì sí ohun tíjọba Katsina ṣe yìí sì ń wí nìyẹn pé àdéhùn tí wọ́n bá ń bá àwọn afẹ̀míṣòfò yìí ṣe ìpalára ńlá ni yóò mú wá fún gbogbo àwọn ará Katsina àti Nàìjíríà lápapọ̀. ìdí ni pé pẹ̀lú àdéhùn burúkú báyìí àwọn afẹ̀míṣòfò yìí yóò máa gba ilẹ̀ lọ́wọ́ wọn yóò máa gba owó lọ́wọ́ wọn lóṣùlóṣù. gbogbo àwọn táwọn sọ́jà ìjọba àpapọ̀ bá mú ni wọn yóò sì máa ní kí wọ́n tú sílẹ̀ lọ́dọ̀ tiwọn. wọn yóò sì máa fi eléyìí gbáradì fún ogun ńlá tí wọn yóò padà bá gbogbo Nàìjíríà jà lọ́jọ́ iwájú ni. ohun tí àwọn èèyàn sì ṣe ń sọ rèé pé ohun tó yẹ kí ìjọba Tinubu ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní láti fòpin sí irú àdéhùn burúkú yìí àti àjọṣe yòówù láàrin àwọn afẹ̀míṣòfò àti ìjọba ìpínlẹ̀ kankan ní Nàìjíríà. wọ́n ní ìjọba àpapọ̀ gbọ́dọ̀ pàṣẹ kí Tinubu tètè fòfin dè wọ́n. bí bẹ́ẹ̀ kọ́ àwọn gómìnà tí wọ́n ń sọ ara wọn di ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò yìí yóò kó wàhálà tí ò ní ṣe yanjú láéláé bá Nàìjíríà ní o. ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ látijọ́ àmọ́ ní báyìí ojú ni wọ́n mú tó. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rẹ́ àwọn afẹ̀míṣòfò àtàwọn gómìnà ilẹ̀ Haúsá wọ̀nyí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.